Ẹ káàbọ̀ padà ẹ̀yin èèyàn wa, ṣé dáadáa ni? Báwo ni gbogbo nǹkan? Ẹ mọ̀ pé ní ayé àtijọ́, nígbà tí kò tíì sí àwọn ìjọba ìgbàlódé yìí, àwọn ọba àti àwọn ìjòyè nígbà náà, àwọn ni ìjọba. Bẹ́ẹ̀ sì ni nígbà yẹn kò sí ilé ẹjọ́ bí a ṣe rí lónìí. Ẹ mọ̀ pé lónìí a ní ilé ẹjọ́ gíga, a ní ti ìbílẹ̀, a ní ti ìpínlẹ̀, a ní ilé ẹjọ́ gíga náà pàápàá tó jẹ́ ti ìjọba àpapọ̀. Lẹ́yìn yẹn a tún ní ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn àti bẹ́ẹ̀ 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 lọ. Ọ̀pọ̀lọpọ̀ ilé ẹjọ́ òun la ti ní tó jẹ́ pé èyí tó bá wúyàn èèyàn lè lọ. Tán bá dájọ́ níbì kan tí kò bá tẹ́yàn lọ́rùn, èèyàn tún lè lọ sí èyí tó tún gbé pẹ́ẹ́lí ju èyí tí wọ́n ti dá ẹjọ́ àkọ́kọ́ yẹn lọ. Ṣùgbọ́n láyé àtijọ́ kò rí bẹ́ẹ̀. Àwọn ọba àtàwọn ìjòyè àwọn ni wọ́n máa ń dájọ́. Bẹ́ẹ̀ ni ilé ẹjọ́ nígbà náà sì ni ààfin ọba òun ni wọ́n ti máa ń dájọ́. Gbogbo ẹni tó bá ti dáràn tàbí ẹni tó bá ti ṣàṣemáṣe, ilé ọba ni wọ́n wà. Ní ilé ọba yìí níbi tí wọ́n ti máa ń dá ẹjọ́, orí ẹní òun ni àwọn ọba àti àwọn ìjòyè, orí ẹní ni wọ́n máa ń jókòó sí láti dá ẹjọ́ àwọn tí ó bá dáràn. Bóyá ó jalè ni, bóyá ó ṣàgbèrè ni tàbí panṣágà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, orí ẹní ni wọ́n ó ti dá. Ẹni tí ó bá wá dáràn, tí ó bá wá jẹ mọ́ pé yóò san owó ìtanràn, tí ó san owó èyíkéyìí, abẹ́ ẹní ni ọ̀daràn, abẹ́ ẹní tí àwọn ìjòyè tí wọ́n jókòó sí, òun ni ọ̀daràn máa kó owó ló máa kó sí. Irú owó bẹ́ẹ̀ yẹn tí wọ́n ń gbà yẹn, ó ní àwọn ìjòyè tí wọ́n padà pín láàrin ara wọn. Torí nígbà yẹn kò ń ṣe ayé ìsìn tó jẹ́ pé kálukú ń gba owó oṣù. Nígbà yẹn owó yẹn òun ni wọ́n pín láàrin ara wọn. Irú owó bẹ́ẹ̀ ni wọ́n wá ń pè ní owó abẹ́ ẹní. Owó abẹ́ ẹní òun ni wọ́n ń pè. Ẹ má gbàgbé pé nínú ọ̀kan lára àwọn fọ́nrán wa ìṣáájú tí a ti ránra wa létí ohun tí à ń pè adultery ní èdè Yorùbá, tá a fi sọ pé panṣágà tàbí àgbèrè tàbí ìwà àgbèrè tàbí ìwà panṣágà òun ni adultery. A sọ ń bẹ̀rẹ̀ pé tí ọkùnrin kan tó bá ṣe àgbèrè pẹ̀lú obìnrin olóbìnrin, tí ọkọ obìnrin yẹn wá tó rí pé tọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ lélẹ̀, tó wá mú ẹjọ́ rẹ̀ lọ sọ́dọ̀ ìlú, àwọn ìlú tó máa mẹ́jọ náà lọ fún náà ni àwọn ọba àti àwọn ìjòyè. Orí ẹní náà ni wọ́n sì ti ṣe kíni, ni wọ́n ti dá ẹjọ́ rẹ̀ torí ọ̀daràn ni. Lẹ́yìn tí ọkùnrin alágbèrè yẹn tó bá san òjì tán, mo rò pé àgbàgbé òjì, tó bá san òjì tán fún ọkọ ẹni tí ó ṣe panṣágà tàbí àgbèrè pẹ̀lú, yóò wá tún san owó míì fún àwọn ìjòyè tí wọ́n dá ẹjọ́. Owó tí yóò san fún àwọn ìjòyè yẹn ni wọ́n ń pè ní owó abẹ́ ẹní. Owó abẹ́ ẹní ni wọ́n san fún ìjòyè yẹn. Mo lérò yìí pé ó yé wa. Ẹ mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ti béèrè pé kí ni wọ́n ń pè ní owó abẹ́ ẹní, òun ni a ti ṣàlàyé yìí. Tí kò bá yé wa, ẹ jẹ́ ká béèrè ìbéèrè ní abala àríwísí. Tó bá yé wa bákan náà, ẹ jẹ́ ká mọ̀ ní abala àríwísí. Ṣé ẹ̀yin mọ ìtumọ̀ àwọn ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí ẹ ṣẹ̀ mọ̀ ni? Àbí ẹ mọ̀ tẹ́lẹ̀ ẹ ti gbàgbé ṣùgbọ́n ní báyìí ẹ ti rántí? Ẹ jẹ́ ká mọ̀ ní abala àríwísí. Bí ẹ̀yin bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú kí ẹ tẹ̀lé wa kájọ kọ́mọlùbọ́, kájọ máa gbé àṣà, ìṣe àti èdè Yorùbá lárugẹ. Kó má bàa bàjẹ́, ó dọwọ́ yín, ó dọwọ́ mi, ó dọwọ́ gbogbo wa. Àṣà Yorùbá dùn, èdè Yorùbá ó dùn, ó ṣe mú yangàn, ó ṣe fi ṣe fáàrí láwùjọ. Ẹ ṣeun, a dúpẹ́ tí ẹ̀ ń tẹ̀lé wa ní gbogbo ìgbà. Ó dìgbà kan náà. Ojúlówó Yorùbá
àṣà, ìṣe àti èdè Yorùbá.